mo kí gbogbo àwọn ọmọ Yorùbá ọmọ kóòtù òjìbí gbogbo ọmọ Oòduà nílé lóko lódò lẹ́yìn odi ìbànújẹ́ òní kàn wá ibi òní ṣe wá ṣẹlẹ̀ láàbí òní ṣẹlẹ̀ lọ́ọ̀dẹ̀ wa mo kí pẹ́ kú etí gbọ́ mo kí pẹ́ kú ojú wòran ojú tẹ́ fi ń wòran ayọ̀ kò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ ìró ayọ̀ kò ní di ọwọ́ tẹ́ fi ń tẹ nǹkan ayọ̀ tẹ́ fi ń kawó ayọ̀ ọwọ́ náà ò ní rọ láṣẹ Èdùmàrè àkàndọ̀rà òkòǹkò ló kọ́ mi àjáwó àrò ni mí àwòkòǹkò aṣọ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí baba ńlá baba ọlọ́rọ̀ ṣe mo tún kí gbogbo ọmọ aládé káàkiri ìlú adúláwọ̀ káàkiri orílẹ̀-èdè àgbáyé torí ṣàṣà lórílẹ̀-èdè tẹ́ máa dé káàkiri àgbáyé tí ọ̀sọ́mọ aládé ń bẹ tí ò sí ràn káàrọ̀ òjíire ń bẹ kò sí méjì tí wọ́n wá lọ wọ́n rántí orúkọ bàbá wọn wọn ò wà tí ó borúkọ ìyá wọn jẹ́ wọ́n rántí ọmọ ẹni tí wọ́n ṣe ọ̀nà kí òkèlè kálukú lè pọ́n lórí káyé wọ́n lè dáa ju ti tẹ́lẹ̀ òun náà lóko tí kálukú wa ń san káàkiri láṣẹ Èdùmàrè ẹ kéré òkò délé lágbára Ọlọ́run kẹ́ni mo rí tí wọ́n sọ fún gbogbo ọmọ káàrọ̀ òjíire bí ẹ jẹ́ kí n sọ wípé ojú mi rówó ọ̀rọ̀ mọ́ ọ̀rá ìkú tí ṣe baálẹ̀ lọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ kan ní ìṣẹ̀lẹ̀ káàkiri ńlẹ̀ káàrọ̀ òjíire lónìí ìṣẹ̀lẹ̀ ọ̀hún wá wọ́pọ̀ nípínlẹ̀ Èkó àti ìpínlẹ̀ Ògùn pàápàá jùlọ ìlú Abẹ́òkúta àti Ìjẹ̀bú Òde àti ká sọ pé ńlẹ̀ Ìjẹ̀bú generally kẹ́nìṣẹ̀lẹ̀ ọ̀hún bẹ́ẹ̀ bá ń gbọ́ látilẹ̀ àwọn ẹ̀yà Ìgbò ìyẹn mẹ́rin ọmọ Àjòkúta mọ́mú mẹ́ àjòjì kì í bọ́ ọmọ onílẹ̀ dulẹ̀ ńlá tí ń gbọ́ látọjọ́ tó pẹ́ tí wọ́n wá ṣàjèjì bóyá kò sì tún ṣàjèjì torí wípé ẹ̀yà Ìgbò lẹ̀yà àkọ́kọ́ tí wọ́n ń bá ọmọ onílẹ̀ dulẹ̀ àparò wọn ò wọrùn sí ọdẹ tó pa àrò ní wọrùn sí kálukú wọn ò tún lé bàbá wọn ṣe wọn ò tún lù wọn ṣe ilẹ̀ onílẹ̀ wọn ti wá ń jà ṣe ẹni ó múni délùú ọ̀dà bí ẹni adélùú mọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n ní if man want to succeed in life if a man want to succeed in life he should not live under family tree tán bá sọ bẹ́ẹ̀ ní tó túmọ̀ sí ni pé ọkùnrin tó fẹ́ ṣe àṣeyege àtàṣeyọrí láyé kò gbọ́dọ̀ gbé láàrin mọ̀lẹ́bí kò gbọ́dọ̀ pẹ́jù nínú ilé tá a bí sí bí bẹ́ẹ̀ kọ́ oríṣiríṣi ẹ̀gbin ni ó máa gàn ọ̀pọ̀lọpọ̀ ibi tó yẹ kó ti nawọ́ nà yẹ kò ní láǹfààní bẹ́ẹ̀ torí yóò mọ̀ rántí ibi tí wọ́n ti bí àwọn kẹ́kọ̀ọ́ mọ̀ ń dá lọ́wọ́ kọ́ ń bẹ̀ tàbá wa ní ká túmọ̀ rẹ̀ síwájú sí i ó túmọ̀ sí pé wọ́n bá bíyàn nínú ìlú kan tó dàgbà sínú ìlú ọ̀hún bọ́ bá pọ̀ òkè rajà láti soríire náà kò tí ì burú jù ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ń bẹ lẹ́kọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ń bẹ lógùn tí ń bẹ lábújá tí ń bẹ ńbàdàn àti káàkiri ìlú tí ń bẹ lórílẹ̀‐èdè àgbáyé wọ́n kò nínú ìlú abínibí wọn lọ́ọ̀lú míì ló jẹ́ kó ríire wọn yá torí pé àwọn ọ̀jọ̀gbọ́n ti ní wòlíì kì í lọ́lá nílùú ẹ̀ ojú mi wọ́n ti bí ní ọ̀pọ̀ àgbà tí ń bínú ọmọdé látàrí èyí báwọn ẹ̀yà Ìgbò ṣe ń wá sílẹ̀ káàrọ̀ òjíire náà lẹ̀yà káàrọ̀ òjíire ń lọ sí ìlú àwọn ẹ̀yà Ìgbò káràkátà wọn bá lọ ọmọ Yorùbá ń bẹ ńlẹ̀ Haúsá ń bẹ ńlẹ̀ Yorùbá wọn ń bẹ ńlẹ̀ Ìgbò Fúlàní ń bẹ ńlẹ̀ Yorùbá wọn ń bẹ ńlẹ̀ Ìgbò ń bẹ lókè òkun Yorùbá ń bẹ lókè òkun Haúsá Fúlàní ń bẹ lókè òkun kálukú ń wáṣẹ́ ajé káàkiri ni àti pàápàá nbi tí kálukú rò wípé òun ti rí àlàáfíà àtìdẹ̀rùn tó dáa ju ibi tó ti ń bọ̀ lọ ń bẹ ń kálukú fi ń ṣàtìpó ibi tá a bá gbé là á ṣe ntọ́ bá sin òkèlè dé kò ní jọ́bẹ̀ ntọ́ bá ti lébi lọ ní ijó oúnjẹ eléyìí ó túmọ̀ sí wípé níbikíbi tá a bá wà kọ́lọ̀ wọn jẹ́ ọjẹ́ ilẹ̀ ìní wa kọjọ́ ọjẹ́ kínàlàndé tiwa tẹ́ bá wò dáadáa ìran Yorùbá ọmọ kóòtù òjíire bí bàbá wà nílẹ̀ onílẹ̀ àá bọ̀wọ̀ fófin tí wọ́n fi lẹ̀ fún wa àá tẹ̀lé lànà ẹ̀yà Ìgbò lẹ̀yà àkọ́kọ́ tí mo lè rí gẹ́gẹ́ bí ẹ̀yà tí tàbí tá a lè pè ní ẹ̀yà àfibiṣólóore tàbí ẹ̀yà tí fojú olóore gógi bí wọ́n bá sọ̀rọ̀ láàrin ara wọn bẹ́ẹ̀ bá béèrè lọ́wọ́ wọn pé kí ló dé tí wọ́n fi kórìíran ìran káàrọ̀ òjíire tó bẹ́ẹ̀ wọn Aláwólọ́wọ̀ ló dalẹ̀ àwọn gbogbo àwọn ọmọ tí ń sọ bẹ́ẹ̀ wọn ò tí ì dáyé ńgbà táwólọ́wọ̀ ti jáde láyé débi pé wọ́n mọ̀ gbà táwólọ́wọ̀ wà
nílé ìjọba tàbí ńgbà Táwólọ́wọ̀ ń bẹ láyé tí ń bẹ láyé tí ń bẹ láyé rere. Táwólọ́wọ̀ ń dàbí ẹdun tí ń rọ̀ bí òwe. ọ̀pọ̀ nínú wọn ọmọ nǹkan kan tí ń lọ káàkiri, ṣùgbọ́n orin tá di tí bá gbọ́ tó fi tétí ẹ̀ fi di náà ni ọmọ ọ̀ràn mọ́nu tí ó fi jáde láyé. bí rọ́bà tí wá ń pọ̀ jù máa ń fẹ́ dòwútọ́, àtẹnudẹ́nu ni wọ́n máa ń sọ̀rọ̀ ọ̀hún lójú àwọn àrọ́mọdọ́mọ wọn. ọ̀dà eléyìí ń lọ jẹ́ kí wọ́n máa bá wa pín ìlú Èkó. wọ́n ní Lagos is no man's land. díẹ̀ bẹ́ńbélé ló kù lọ́dún 2023. wọn ò láwọn ògbàlú Èkó mọ́ wa lọ́wọ́. kánìbò gómìnà ni wọ́n kọ́kọ́ dì nílùú Èkó náà kọ́kọ́ dì lọ́dún náà lọ́hùn-ún. mo láǹfààní àti sọ fún wọn olùgbọ́ gbogbo ọmọ káàárọ̀ òjíire tí ń gbọ́ mi. ẹ̀yà Ìgbò ni ó jẹ́ gómìnà nípínlẹ̀ Èkó. ìbò ààrẹ tó wáyé Peter Obi ló wọlé nípínlẹ̀ Èkó pẹ̀lú ẹgbẹ́ Labour Party. ìlú Èkó tAṣíwájú Bọ́lá Ahmed Tinubu ti ṣe gómìnà gẹ́gẹ́ fọ́dún 7 ó sì sẹ́nẹ́tọ̀ ń bẹ̀. òun ló làwọn sẹ́nẹ́tọ̀ tó wà lórí ipò, House of Rep members tó wà lórí ipò, ẹgbẹ́ òṣèlú APC ló ní wọ́n, Bọ́lá Ahmed Tinubu ló ní wọ́n. tájòjì bá ti wá hàn tọ́ka sí sàárè afọ́jú lóru, àjèjì tọ́wọ̀lú láàjìn tó wà afọ́jú wọn sí bàbá afọ́jú wọn sí ń bẹ̀ ọlọ́wọ́ kan onílé nínú ni. lóòótọ́ ọwọ́ kan onílé tó nínú ọ̀nà wo ló gbà wá, oríṣiríṣi ọ̀nà tó gbà wá lára rẹ̀ ni wọ́n sọ yìí. àkọ́kọ́ òun ni wípé ọ̀pọ̀lọpọ̀ nínú ọmọ Yorùbá kò sí tí wọn ò lè tà fájèjì bí wọ́n bá ti rówó lọ́wọ́. eléyìí ń fa èébú àti yẹ̀yẹ́ táwọn ẹ̀yà ń gbó fi àwọn Àwórì wọ́n wá ń fi Àwórì na wa káàárọ̀ òjíire tó kù ní pàṣán. wọ́n ní bí Àwórì bá ti ta ilẹ̀ tán wọ́n ta lé bàbá wọn, wọ́n bá ti ta lé bàbá wọn fún àwọn owó ọ̀hún kò sí méjì tí wọ́n fi ṣe lẹ́yìn kí wọ́n fi gbóbìnrin kí wọ́n fi mọ̀gógóró ọ̀tán tí wọ́n bá na tán wò tó mọ wábi tí wọ́n fẹ́ tà káàkiri. wọ́n ẹrú kan ní mú ní gbogbo ẹrú ẹnìkan ní gé lọ́wọ́ nù ilé tán fi sọ gbogbo ilé ìdílé agéka. ọmọ sàn ní kó pọ́npọ́ bá mọ̀ bẹ́ẹ̀. ọ̀dà o bọ́ bá jẹ́ pé báwọn Àwórì ṣe é ṣe nu tí ọ̀pọ̀lọpọ̀ ilé ńláńlá fi di tọmọ Ìgbò lẹ́kọ̀ọ́. bẹ́ẹ̀ bá rí shopping complex ilé wọn lọ́mọ Ìgbò lọ́gọ́ to the extent pé àwọn ọmọ Ìgbò ń fọwọ́ sọ̀yà pé tó bá dàsìkò kan àwọn ó lè ràn káàárọ̀ òjíire kó lẹ́kọ̀ọ́. wọ́n tiẹ̀ láwọn ó lè ń dà sókun ni ìgbà àwọn ògbéko wọ́n láwọn ó lè ń dà sókun tàbí káwọn ó lè ń sílẹ̀ Yorùbá tó kù. kì í wá ṣe pé wọn ò lérò míì fúnlẹ̀ Yorùbá tó kù. bẹ́ẹ̀ ṣe ń gé wọn lọ́wọ́ wọn ń bọ̀ ọ̀ka the same strategy wọn náà lẹ́yà Ìgbò ń lò long term ló máa ṣiṣẹ́. àwọn kan ṣiṣẹ́ pápápá báyìí ṣùgbọ́n àwọn kan ọjọ́ iwájú ni yóò tó ṣiṣẹ́. ọgbọ́n àwòlọ́ ọmọ Ìgbò ń dá tẹ́ bá wò dáadáa tẹ́ bá wà ní shopping complex àbí ṣọ́ọ̀bù pọ̀ níbi tẹ́ wà ọmọ Ìgbò sì ń bẹ láàrin yín. owó ọdún kan tán bá ní kọ́ ọmọ Yorùbá san owó ọdún 2 láti gba ṣọ́ọ̀bù láti gbalé àmọ́ fọwọ́ rárá ni. gbàgbé àtún fẹ́ẹ̀ mọ́ bẹ̀bí oṣù 6 gan bàbá rẹ̀ ń ta abẹ̀ tí ó gbóṣù 3 gan lọ́wọ́ wa. ọmọ Ìgbò ṣetán láti sanwó ọdún 5 ọdún 10. ńgbà tẹ̀ ń tó ní ilé náà tó bá ṣèṣirò rẹ̀ pé ọdún 5 ọdún 10 owó yóò tó ṣe nǹkan kan lẹ́ẹ̀kan náà yóò gbà tọmọ Ìgbò kò ní gbélé fọmọ Yorùbá. ibi tí gbogbo property ti ń di táwọn ẹ̀yà Ìgbò lélẹ́yìn bówó bá wá dé lọ́hùn àwọn náà wò tó fi lọ yín ṣe kúkú ta lé ìfáwọn lẹ́yìn náà bá wò pé ẹja bu owó lé wọn. bàbá ti dárúkọ owó tó pọ̀ ní ìsìn wọn sá lọ wọn nílé ra mọ́. ilé tó yẹ kẹ́ tán 50 million lẹ́bàá pé 100 million làwọn bá tún sọ pé àwọn san 120 million. lẹ́bàá máa gbé kí ló ṣubú tẹ̀yìn ẹ kó wà ẹ kó wò ilé yín baba ńlá baba yín kalẹ̀ wọ́n ti ra lé lọ́wọ́ yín ẹ ti gbowó. ẹ ń bá fẹ́ kó fi ṣe nǹkan gidi ẹ ń tí ò fẹ́ kó fi ṣe nǹkan gidi. bá a ṣe sọ gbogbo ọ̀pọ̀lọpọ̀ dúkìá sọ́wọ́ ẹ̀yà Ìgbò lẹ́kọ̀ọ́ nù. ìyẹn wá fún wọn ní iṣan àti eegun wípé àwọn ọgbọ́n làwọn ò fi gbèkó mọ́ yín lọ́wọ́. àwọn ò nílò láti jagun tó rántí ṣe bẹ́ẹ̀ rí ní early 50s láyé Awólọ́wọ̀ pẹ̀lú Nnamdi Azikiwe ńgbà tí wọ́n dẹ́gbẹ́lẹ̀ so tó jẹ́ wípé wọ́n lọ ń ràdá wọ́n lọ ń rọ̀bẹ tó ń bára wọn jà lẹ́kọ̀ọ́ rẹpẹtẹ ọmọ Yorùbá àtọmọ Ìgbò wọ́n ti wá rí i pé kò ní work àti pé táwọn bá láwọn fẹ́ bá wa jà lẹ́kọ̀ọ́ Ìbàdàn sọ pé kí ló ṣubú tẹ̀hún ìpínlẹ̀ Ọ̀ṣun sọ pé láéláé ìpínlẹ̀ Oǹdó sọ pé àwọn ò ní gbà ìpínlẹ̀ Èkìtì ọmọ múra àwọn ìpínlẹ̀ Oǹdó sọ wípé bọ́ bá ṣe jẹ́ ẹ̀ránṣẹ́ sí wa digbí la wà bí ìbọn wọ́n ti mọ̀ pé kò ní rọrùn wọ́n àwọn ọ̀nà míì tán fi lè penetrate
ntọ́ wà lọ́kàn ọmọ ẹ̀yà Ìgbò ni pé wọ́n fẹ́ gbàjọba Èkó. Bẹ́ẹ̀ bá wo dáadáa Èkó náà gbàgbàkúgbà ibi tó yẹ kéèkó ti dá ṣẹ̀ríà fún wọn Èkó ń da lọ́wọ́ pé bẹ́ẹ̀ bá lẹ̀ gbà lẹ́rọ̀ àwẹ̀ fún yín lélẹ̀ ọ̀dà ẹ̀mọ́jà yabẹ̀ ọ̀hún. Mo láǹfààní àti sọ fún yín wípé ìlú Èkó là ń fọkàn sí. Jẹjẹrẹ ẹ̀yà Ìgbò ó ti jẹ ìlú Ẹ̀gbá dé kùnkùndùn, wọ́n ti jẹ Ìjẹ̀bú dé kùnkùndùn. Ọ̀pọ̀lọpọ̀ ilé ìtajà tẹ́ ẹ bá rí ọmọ Ìgbò lẹ́bàá ń bẹ̀rẹ̀ pẹ̀tẹ́. Ọ̀nà wo ni wọ́n wá ń gbà? Ẹ rí i pé ńgbà tí wọ́n fa òǹdíje dupò gómìnà kalẹ̀ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party nípínlẹ̀ Èkó, wọ́n fa arákùnrin kan kalẹ̀ Gbádébọ̀ Roadvival. Wọ́n ní Gbádébọ̀ tí ń jẹ́ pé bàbá ẹ̀ ní Yorùbá ìyá rẹ̀ lẹ̀yà Ìgbò. Roadvival wọ́n lọ mọ́ ìdílé Roadvival kan nígbà náà. Àwọn ìdílé kan jáde wọ́n láwọn ò mọ̀ rí nínú ìdílé àwọn nígbà náà. Àwọn ìdílé kan jáde wọ́n láwọn mọ̀ rí. Ṣẹ́ẹ̀sì mọ̀ wípé kò sí ntọ́wọ́ ṣe tì lóde òní. Ẹni ọba lówó lọ́wọ́ olówó lè gbé oní nǹkan tì mọ́lé. Ẹni tó lówó lọ́wọ́ òun ló jalè o, òun ló jí nǹkan oní nǹkan gbé o, yóò tún gbé ẹni tó ní nǹkan tì mọ́lé. Ẹni tó jalè ó sùn lé, oní nǹkan ó sùn láti mọ́lé. Bí ó bá ṣọ́ra rẹ̀ yóò sùn lẹ́wọ̀n, bí ó bá ṣọ́ra rẹ̀ wọ́n tún dájọ́ ẹ̀ wọ́n tún fún lẹ́wọ̀n tó pọ̀ gan gidi. So with that, oríṣiríṣi ọ̀nà ni wọ́n ń gbà. Èmi ò mọ bí wò kò wo kó ṣe kúlé àlè àti ṣe soran mọ́ran kẹran kanran pa. Abánigbé ṣe é dèwọ̀. Ìran káàró òjìrè là á pè ní abánigbé fìwà tóni lára. Kò sẹ́ni tá a lè fi gbà wá fún lómi, kò sẹ́ni tá a lè fabọ́ wá fún lóúnjẹ, kò sẹ́ni tá a lè gbà kó sùn lọ́dọ̀ wa, kò sẹ́ni tá a lè bá gbé. Àwọn ẹ̀yà yìí wọ́n sún wa lẹ́ràn títí tí wọ́n fi wá ràn títí tí wọ́n lọ alọ́fun títí tí wọ́n tọ́ wa níjà títí tí. Àṣà àmọ́wọ́ lẹ́ràn náà ní bí ẹni tí ò lè jà lọ́kàn wọn, wọ́n fọkàn sí páàlè jà. Wọ́n mọ̀ wípé adákẹ́jà bí èṣù ọmọ wọn láyẹyẹ nìkan kọ́. Ìran káàró òjìrè wọ́n ń pè bẹ́ẹ̀. A lè fi wúwo pààyàn, ṣùgbọ́n tá a bá fẹ́ gbégbésẹ̀ àwa la lọ́gbọ́n ká dọ̀yàn lẹ́tu ká tó mọ̀ pé kí ni ń ṣe ọ́. Ọgbọ́n wo wá làwọn ẹ̀yà Ìgbò tó ń lò báyìí? Òun náà ni láti fẹ́ ọmọ yín. Wọ́n ń lo àwọn obìnrin wọn láti penetrate sọ́dọ̀ yín. Ọgbọ́n wo ni wọ́n ń dá àwọn obìnrin wọn? Wọ́n máa ṣe sáwọn ọkùnrin wa. Àwọn eléyìí wọ́n máa gbìyànjú láti fẹ́ wọn. Tí wọ́n bá ti ń fẹ́ wọn possibility ń bẹ kó jẹ́ pé obìnrin ẹ̀yà Ìgbò tó fẹ́, ọkùnrin tó jẹ́ ọmọ ẹ̀yà Ìgbò náà ló fún lóyún ṣùgbọ́n wọ́n gbé fún. Wọ́n lọ́mọ tọ́jú ẹ̀ ọ̀ka bíi màálì òbóró ńgbà wọ́n bá bímọ kalẹ̀ Ìgbò náà bí torí pé wọ́n kọ́ lédè wọn. Wọ́n wàá sọ lórúkọ Yorùbá torí bọ́ bá di lọ́jọ́ iwájú yóò lè láǹfààní àti kílèmù ọmọ onílẹ̀. Sẹ́ẹ̀rẹ̀ ìran Yorùbá tá a nígbàgbọ́ pa alágbára, tá a nígbàgbọ́ pa agbọ́n, àṣé ọgbọ́n bẹ́ńtìn lọ́gbọ́n wa. Àṣé tán bá ti fi nǹkan kékeré tù á lójú gbogbo tí ń bẹ lọ́wọ́ aládàálẹ̀. Bóò ni yóò ṣe rí lọ́la, bóò ni ìran yóò ṣe rí lọ́la. Haúsá Fúlàní wọ́n ti penetrate wa to some length débi tó bá jẹ́ pé tí wọ́n bá fẹ́ gbọ́wọ́ ọjà lọ́la jọ̀ọ́jẹ̀tẹ́ ni wọ́n wà àárín wa. Kò sí ló ti ń bẹ lẹ́ káàró òjìrè lónìí tí ò sí sábó. Bọ́mọ Fúlàní bá délẹ̀ yìí lónìí sábó ni ó lọ, báwúsá bá délẹ̀ yìí lónìí sábó ni ó lọ. Níbi táwọn èèyàn tiẹ̀ wà ó rọrùn fún ẹnikẹ́ni tó bá ti láǹfààní àti assemble láti strategize láti strike at any moment. Ìran Yorùbá mọ̀kàn ní kí n táyín lólobó pé bẹ́ẹ̀ bá ń sùn kẹ́ tètè jí, bẹ́ẹ̀ bá jí kẹ́ mọ́ sàsùnpìyè mọ́. Ìdí ni pé korun ní ó ń dò yìí ká ni. Bí wọ́n bá wá lo ọmọbìnrin wọn tí ò wọ́ọ̀kì dáadáa, àwọn ọkùnrin wọn fowó ẹ̀ ń táìsì àwọn aríṣẹ́mọ̀ṣe tí sàn fùrọ̀ lóògùn obìnrin tiwa. Àwọn ọmọ aláìgbẹ̀kọ́, ìyá kọ́ wọn ò gbọ́, bàbá kọ́ wọn ò gbọ́, wọ́n fi wọ́n léèwé ọ̀tọ̀ ní tí wọ́n ń ṣe tí wọ́n dolóṣó kalẹ̀. Bọ́mọ Yíbò bá ti gbé bẹ́ǹsì kalẹ̀, wọ́n bá ti gbọ́kọ̀ ayọ́kẹ́lẹ́ ńlá kalẹ̀ tí wọ́n ti nílé ńlá rin gèdè, iṣẹ́ tí wọ́n ń ṣe débẹ̀ wọn ò mọ̀, kò sì kàn wọ́n. Owó tí ń bẹ lọ́wọ́ wọn lọ́kàn wọn ni wọ́n fẹ́ gbà. From there wọ́n á wùkù mọ́ wọn lọ́wọ́. Wọ́n bá ti wá fẹ́ wọn ọ̀ka bíi màálì òbóró náà ni torí pé ọmọ tán bá ti bí ọmọ Yíbò ni, kò síbọ̀ ẹ̀ sì fẹ́ pín. Now àṣà wọn wọ́n mọ̀ kọ́, ìdè wọn wọ́n mọ̀ kọ́,
ṣùgbọ́n torí pé ìyá rẹ̀ jẹ́ Yorùbá wọ́n sọ lórúkọ Yorùbá náà torí ọjọ́ iwájú kí wọ́n lè láǹfààní láti fi kílèmù nǹkan kan. Gbogbo ọgbọ́n báyìí ni wọ́n ń dá. Eléyìí ni mo rí nínú àpilẹ̀kọ. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ni mo ti sọ tẹ́lẹ̀. Mo tún wá rí àpilẹ̀kọ ọ̀rẹ́ mi kan tí n ò lè ṣe kí n má ka àpilẹ̀kọ rẹ̀ lọ́pọ̀ ọgbà kí n tó kà á. Ẹ jẹ́ n yá ìṣẹ́jú méjì nínú ìṣẹ́jú yín kí n polówó ohun tí mò ń tà. Mo sì mọ̀ wípé ẹ̀yin náà yìí sọ̀tá ajé. Ẹ ní gbọ́ pé mo fẹ́ polówó ọjà kẹ́ wá rún jú kẹ́ rún mú. Nígbà téèyàn yìí sọ̀tá ajé. Ibi tẹ́yìn náà ti ń soko òwò àṣejèrè lẹ́ẹ̀mọ̀ ṣe. Ẹ ní sàṣe ìjẹ́ lágbára Ọlọ́run. Ọwọ́ yín ọ̀tẹnu lágbára Ọlọ́run. Ẹ rí ṣe, ẹ rí yá, ẹ rí rà. Ẹ jẹ́ yá ìṣẹ́jú méjì tí ń bá padà dé. Á tẹ̀síwájú sàn-sàn. Ìran Yorùbá ọmọ kóòtù òjìbí. Ẹ fura o. Orúkọ tèmi ni Godwin tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí Ìyá Ìjẹ̀bú. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ìṣe wa wípé ìlera yín òun ló jẹ wá lógún. A tún ti dé bí a ṣe ń dé o. Gbogbo ẹ̀yin tí ẹ ní ìṣòro tó jẹ́ pé ọkùnrin tó dàbí obìnrin nínú ilé, ọkùnrin tí ò lè ṣojúṣe pẹ̀lú ìyàwó ẹ̀, ẹ kàn sí iléeṣẹ́ Godwin. Ẹ̀yin tó jẹ́ pé pépà lẹ máa ń kà lálẹ́, ẹ má ka pépà bò, ẹ kàn sí wa. A ní pákéjì oríṣiríṣi fún yín. A ní 3-in-1, a ní 2-in-1 fẹ́yìn ọkùnrin tó lè jẹ́ kẹ́ tó máa jẹ́ kẹ́ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe. Bákan náà ni ìṣòro tí a ń pè ní arthritis. Arthritis yìí ó ń ṣọkùnrin ó ń ṣobìnrin. Orúkún ríro, ìbàdí ríro, ọrùn ẹsẹ̀ ríro. Ẹlòmíì ó lè jẹ́ osteoarthritis lónìí. Ẹlòmíì rheumatoid arthritis. Ẹlòmíì ìjẹ̀rẹ̀ kò ní lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun. Ó ṣeé ṣe kó jẹ́ sciatica ni. Ó ṣeé ṣe kó jẹ́ lumbar spondylosis ni. Ẹlòmíì ìdẹ̀rẹ̀ arthritis ni. Tó bá ti di pé ìbàdí ń wọ́ ẹ̀ ò lè bẹ̀rẹ̀. Ẹlòmíì orúkún ríro. Ẹlòmíì ẹsẹ̀ á máa gbóná. Ẹlòmíì àpapọ̀ rẹ̀ á máa gbóná. Ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n. Ẹlòmíì ara á máa tá. Orí á máa tá. Àpapọ̀ ara á máa tá. Ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Ẹlòmíì ò lè fojú ọwọ́ ẹ̀ báyìí. Gbogbo ọwọ́ á máa ró. Gbogbo ẹ̀yin tẹ́ tí ń lò náà ẹ máa jẹ́rìí sí. Ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Bákan náà ni àwọn èèyàn tó ń tọ̀ ìtọ̀ àtọ̀jù. Ìtọ̀ àtọ̀jù yìí ó ṣeé ṣe kó jẹ́ pé prostate enlargement ni. Fún ẹ̀yin ọkùnrin tẹ́ ti lé lọ́mọ 40 ọdún tẹ́ bá ní prostate enlargement ẹ lè máa tọ̀ léraléra. Ẹlòmíì ò ní rí tọ̀tọ̀ rárá. Ẹlòmíì ìjẹ̀rẹ̀ tó bá fẹ́ tọ̀ á máa ní ìrora. Ẹlòmíì ìjẹ̀rẹ̀ kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ yìí ti máa jábọ́. Ṣùgbọ́n obìnrin ní a máa tọ̀ léraléra kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ yìí á ti máa jábọ́. Ó ṣeé ṣe kó jẹ́ weakness of bladder làwọn ní, àbí kó jẹ́ infection, àbí kó jẹ́ diabetes insipidus tí a mọ̀ sí àtọ̀gbẹ. Ìyẹn náà lè fà á ká máa tọ̀ púpọ̀ jù. Ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Èyíkéyìí tó lè fà á kẹ́ ẹ máa tọ̀ púpọ̀ jù ara iṣẹ́ wa ni. Lára iṣẹ́ tèmi jogún látọ̀dọ̀ bàbá mi. Àtọ̀jú yín gbogbo ẹ̀ ó sì padà sí àyè ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ. Bákan náà ni àwọn tó ní hepatitis, ooru inú ẹ̀dọ̀ ni. Ṣùgbọ́n tí hepatitis bá ti pẹ́ lára, ó lè ba ẹ̀dọ̀ jẹ́, ó lè fà á kéèyàn ní enlarged liver. Ó lè fa oríṣiríṣi ìṣòro sí ẹ̀dọ̀ yẹn. Ẹlòmíì á máa ní àmì bí kínú máa dùn, bí kójú máa pọ́n, kítọ̀ ẹ̀ máa pọ́n. Ẹlòmíì dẹ̀ kò ní rámì rárá. Bóyá lọ ṣàyẹ̀wò wá kàn sọ fún pé ó wà positive, ẹ kàn sí wa. Ẹlòmíì ìjẹ̀rẹ̀ ó lè jẹ́ liver cirrhosis lòun ní èyíkéyìí tí ẹ ó ìbàjẹ́, ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Bí mo ṣe sọ̀rọ̀ yìí tẹ́ ní prostate, ó jẹ́ prostate enlargement ni, ó jẹ́ prostate cancer ni, ẹ kàn sí wa. Pẹ̀lú ògo Ọlọ́run ẹ ní rí bákan náà mọ́. Mo ti sọ fún yín gbogbo ìṣòro yòówù kẹ́ ní ewé àti pòpọ́nbélé tí àwọn bàbá wa ń lò láyé àtijọ́ tá a ti gbé kalẹ̀ lọ́nà ìgbàlódé tó sì ṣe bẹbẹ lágbára, òun là ń lò fún ọmọdé àti àgbà. Ẹ kàn sí wa ẹ ní kábàámọ̀ pẹ̀ ṣe bẹ́ẹ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 08033034777 08033034777. Ẹ bá wà l'Amẹ́ríkà, kẹ́ ẹ wà ní Spain, kẹ́ ẹ wà ní UK, ibikíbi tí ẹ bá wà, ó jẹ́ Canada ni, ó lè jẹ́ Port Harcourt ni, ó jẹ́ Abuja ni, ibikíbi tí ẹ bá wà, ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp, ẹ lè pè mí, ẹ lè fi voice note lẹ̀, ẹ lè fi message lẹ̀ lórí WhatsApp
ṣe yẹ gbogbo ibi tẹ́ ẹ bá wà lè gbòógì wá máa dé ẹ̀ sì ní kábàámọ̀ pé ẹ kọ̀ sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú ẹlòmíì apákan ara ẹ̀ á máa kú kí ló fà tápákan ara fi ń kú ẹ kọ̀ sí wa ẹ máa mọ̀ ẹlòmíì ọrùn àdédé máa steve ẹlòmíì àyà ló máa dùn ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa dùn ẹlòmíì á máa wúkọ́ ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó máa ní ìṣòro àti breathe in oxygen breathe out carbon dioxide àwa máa ní ìṣòro á máa ní kàtà gbogbo gbà kí ló ń fà ó ṣeéṣe kó jẹ́ asthma ni ó ṣeéṣe kó jẹ́ bronchitis ó lè ṣeéṣe kó jẹ́ pneumonia kọ̀ ìwọ ní tó bá ti kàn sí wa èyí tó bá jẹ́ nú ẹ̀ ló máa dìtámì irú egbògi tá a lè kẹ́ra láti lè ṣe wa ẹ ṣe mọ̀ mo ti sọ fún yín o ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 080-330-34777 iléeṣẹ́ Godwin last bus stop yín ni pẹ̀lú agbára Ọlọ́run remember if it is not Godwin it can never be like Godwin. I used to tell you health is something to be treasured. Ire o. Ẹ káàbọ̀ padà. Now, mo ní àpilẹ̀kọ kan tẹ̀ mí lọ́wọ́. Ọ̀rẹ́ mi lọ́kọ Adédayọ̀. Wọ́n dàbí ẹni pé ó fi picture kan sí mi ò wá rí picture yẹn. Mo kàn sáà rí kà pé this picture attached below is the residence of a baale somewhere in Egba land. It sends a simple message that we are in deep trouble, a horrible mess. I have seen worse houses for some baales in other areas of Egba and Ijebu lands. Something is very, very wrong here. Ijebus and Egbas are undoubtedly the most fiercely conservative of all the Yoruba tribes. The reason is because the two tribes got an early advantage of contact with the European traders and later colonialists. So they experienced much quicker prosperity than the rest part of Yoruba land. But they didn't see the future coming. They didn't study Nigeria enough and definitely didn't know the Igbos. It is amazing that a man like Chief Ladoke Akintola knew the Igbos more than Chief Obafemi Awolowo. He had more street wisdom than Awolowo, who was just a gentleman, and unfortunately the two couldn't synergize. Akintola saw them early and knew what they were doing. Now Ijebus and Egbas are about to fall Yoruba land just as Aworis have done in Lagos. The attack is systematic. Yesterday in Ijebu Ode, I was going to get money from the POS. The guy on duty was a Yoruba man, but when I did the transfer, I noticed the account name was Chidima Ayeni. I shook my head because I knew what has happened. It is very common in Ijebu and Abeokuta these days when you want to make payments to find business accounts in the names of female Igbos while the person in front is Yoruba. The Igbo girls are moving en masse into these two towns, hunting for Yoruba men to lock in. When they are unable to get the big boys from the clubs, depending on their taste and ideas, they hunt and make do with the small boys. They are marrying many of our idle men, like men are going out of fashion. They will get them and manage them. It is just for them, for their spam and Yoruba names. I can imagine that these ladies have Igbo side cocks on the wings, who may in fact be contributing the sperm making the babies for the Yoruba men. Their children will be raised right in Yoruba land, in Yoruba style, with Yoruba names on their tags and Yoruba blood flowing through their veins, but their spirit will be very fiercely Igbo. These children will band with your full Yoruba children from childhood. The children are indoctrinated into Igbo culture from early childhood, and they will get quick street wisdom
far more than our own Greek children, yet they will be growing today. Most times, the women will upgrade those dormant men if they even knew they had links to reputable families. They will give them links to the Igbo Zionist networks, and soon they will look relatively successful, but tied to the apron strings of the Igbo women. By the time the children grow up, they and their fathers are aggressively hunting opportunities for Igbo on that land. At the same time, the Igbo men are also impregnating our girls indiscriminately and getting children from them. Our ignorant girls fling themselves free of charge on the Igbo men with the false sense of getting money and conduct and comfort from them. All these children from the Igbo men and women will be Igbos, adding to the Igbo population on that land, and the production is very rapid. Most villages and towns in Ijebu and Egba lands are now virtually empty. In many Ijebu towns, you see more Igbos than Ijebu people, even in the markets. We now speak more of pidgin English in Ijebu and Egba towns and villages. You wonder they are penetrating everywhere. Even interior villages and hamlets, most of the workers you see around are non-Yoruba people. Right under our noses, these people are changing and manipulating our demographics. When the Ijebu and Egba men have made money, they dispatch all their children to the abroad in America and Europe, where they live and go to schools. Even Ijebu children from poor homes work their ways through legitimate and illegitimate means to do japa. They are all abroad living there and raising a generation of children who are disconnected from Ijebu, Egba and Yoruba land. Majority of them can't even speak common Yoruba and totally disconnected from Yoruba consciousness. These people and their children abroad may never return even to Lagos, let alone Ijebu or Egba. The reality of coming back everywhere is empty. The few Ijebus who are okay and comfortable are in Lagos and Abuja, living mind your own business lifestyles. They avoid families and friends and distance themselves. Majority of the Ijebus and Egba people left at home, especially in the villages, are the stranded ones who have nowhere to go and getting help from nowhere. They are the ones who are befriending the Igbos, to whom they will soon sell off all our lands. The forests of Egba and Ijebu are a sorry case, because the Fulanis are ruling those places. They have effectively driven out our discouraged the indigenous people from ever thinking to visit, let alone live there. Our governors are busy constructing flyovers, bus terminals, roads, and all manner of foolish infrastructure for people who are starving and facing existential threats. Our obas are now very docile, totally emasculated, and caught in the web of politics and rat races for material acquisitions. They mostly have their children in the abroad, and the people are hypnotized by the overdose of opium from Pentecostal pastorpreneurs and Wahhabism alphapreneurs. We are socially paralyzed and economically stranded, unable to think, let alone act. Something there has happened to us. In Yoruba land, we have been railroaded into an unexampled genocide. It's amazing that we can't see it.
The only thing which can save us in Yoruba land now is to re-engineer the Yoruba society. We need to move a mass back to the land. We need to work on rural development and massive cultivation of the land. We need to stop this evil progression of rural urban migration and the brain drain. And we will have to do it ourselves, because these politicians, especially those at the state and local government levels, won't and can't do anything. They are all compromised, visionless, and bereft of ideas. They will lead us to the slaughter if we continue to look. Think Yoruba first. Ìgbìmọ̀ ọmọ Yorùbá ẹ̀ńtọ́kọ́ Adédàmọ́lá Adétáyọ̀ 26 February 2026. Gbogbo ọmọ káàrọ̀ òjíire bí ntọ́wọ̀ mi bà lélẹ̀ o. Mo wá ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ àwọn àpilẹ̀kọ Adédayọ̀ Adétáyọ̀ àbí Adédàmọ́lá Adétáyọ̀ ó máa ń jẹ́ àwọn àpilẹ̀kọ tó mú ọgbọ́n àti ọpọlọ dání, ó sì máa ń rè mí yeye. Mi kì í fẹ́ dá nìkan àfi tí n bá ba pàdé lókù. Mo wá rí pé àwọn tí mẹ́bẹ̀ yóò ṣe wá láǹfààní bàbá tètè jígìrì sí i. Now ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni mo ń béèrè Awígongo kí ló ṣẹlẹ̀ gan ìlú rẹ. Mo wá ní wọ́n ṣàṣàrò ní lọ́dún 1999 sí year 2000. Òun náà ni mo ṣàṣàrò, mo jókòó mo rò ó. Èkó àwọn ẹ̀yà tí ń bẹ ń bẹ, Ìjẹ̀bú, Ègùn, Ọ̀yọ́, Ọ̀ṣun, Oǹdó, Èkìtì, Ìgbò, Haúsá, Fúlàní ni wọ́n lu Èkó pa. Mo wá rí i pé àwọn tí wọ́n jọ́ mi Èkó gan-an kọ́lọ́run bá ó dáríjì mi kọ̀ọ̀kan nu wọn ní kì í sakúrẹ̀tẹ̀. Ǹbá wọn ta lè pé wọ́n lè kó náà Láwórì. Àwọn lọ́mọ ọ̀talẹ̀ ta ojú òfurufú, wọ́n ti talẹ̀ tán ojú òfurufú wọ́n wá ń tà. Àwọn ní ọmọ wa dó tì í lọ́rùn. Bẹ́ẹ̀ bá fẹ́ ṣe foundation wọn aláwọn gbowó ọmọ nílẹ̀. Bẹ́ẹ̀ bá fẹ́ kún linted wọn aláwọn gbowó ọmọ nílẹ̀. Bẹ́ẹ̀ bá fẹ́ ṣe mistake bẹ́ẹ̀ fẹ́ ṣe decking wọn aláwọn gbowó ọmọ nílẹ̀. Bẹ́ẹ̀ bá fẹ́ kanlé wọn ó dúró tì í lọ́rùn gbágbágbá wọn aláwọn fẹ́ gbowó ọmọ nílẹ̀. Wọ́n ti ta gbogbo ilé tán, wọ́n ti ta gbogbo ilẹ̀ tán. Ilé ibi tán ti fẹ́ ṣe decking náà tún wá káàkiri tàbí ibi tán ti fẹ́ kàn. Láyé àtijọ́ ń gbà tá àti ẹ̀dẹ́kù tá a gbọ́ pé ń sọ̀rọ̀ ọmọ onílẹ̀, bẹ́ẹ̀ èèyàn bá fẹ́ ṣe foundation nìkan ni wọ́n gbọ́ ọmọ onílẹ̀, kò sí ní tọ́kàn wọn kàn yókù mọ́, ṣùgbọ́n ńgbà tí ò sílẹ̀ tán fẹ́ tà mọ́. Now ìṣẹ̀lẹ̀ yìí ti wá lu gbogbo ìpínlẹ̀ tí ń bẹ ńlẹ̀ yìí káàrọ̀ òjíire pa. Kò sábà sẹ́ni tó lè rí lẹ̀ rà lókè ọya. Bó bá ra lẹ̀ ń Sókótó kí ló fẹ́ fi kọ́, kí ló fẹ́ fi ṣe. Bó bá ra lẹ̀ ń Kádò tó ra lẹ̀ ń Kàdúná kí ló ṣe. Bá ra lẹ̀ ń Màdúgùrí kí ló fẹ́ fi bọ́. Bó bá ra lẹ̀ ń lẹ̀ Yíbò kí ló fi ṣe. Mo wá rí i pé àwọn àjèjì ló bíùdì Èkó, àjèjì ló ń bíùdì Àbújá. Pé ọgbọ́n àtọpọlọ, owó àti effort tá a fi ń bíùdì ìlú onílùú, bá bá fi bíùdì ìlú tiwa náà yóò dà pé wàá wò, yóò tẹ̀dí àwọn èèyàn tí ń bẹ́ ń lé mọ́lé, kò ní jẹ́ kí wọ́n lè lọ, ìlú ò ní í dahoro. Ṣùgbọ́n báwa ṣe rí fíṣàn kọ́ làwọn èèyàn tó kù rí. Yorùbá sì ní ẹ̀tọ́ wẹjúlẹ̀ rò ń bà. Ń tá ń pariwo ń gbà náà ló délẹ̀ yìí o. Láyé ìgbà náà báwọn ọ̀rẹ́ mi bá filẹ̀ lọ mí màá ní tí n bá fẹ́ máa rò ìlú mi ni wọ́n mọ̀ sí. Bí kò jẹ́ pé àrò lásán mo fẹ́ mọ̀ kí n má lówó àti kọ́lé, ìlú mi ni wọ́n mọ̀ sí. So they will be like ìwọ àti ìlú rẹ̀ gan kí ni bẹ́ẹ̀ ń bẹ̀. Ẹlòmíì ò fi mí ṣe ẹ̀yẹ pé ìlú this way to ìlú tó jẹ́ pé mo lè díjú báyìí kí n kọjá láàrin títì yín tí mọ́tò sì ní gbà mí, mọ́tò mélòó ní kọjá ń bẹ̀. Still Musa máa ń sọ fún ọ wípé ilé ẹni nílé ẹni. Having said that, kò sí ní tó bá dìbà bá wà lájò, ṣùgbọ́n ìwádìí àtòyé tó yé mi ni pé ọ̀pọ̀lọpọ̀ ń kú wọ́n ń nù wọ́n ń rà sájò ni. Ẹni tó bá ti mú àjò gẹ́gẹ́ bí ilé kò ní lójú orórì. That is 100% reality. Gbogbo àwọn nǹkan kan nínú àṣà ìran káàrọ̀ òjíire ó ti ń parẹ́. Ńlẹ̀ Yorùbá lónìí láwọn ìlú wa káàkiri lónìí ẹ̀ẹ́rì Bera Grande grandpa, Bera Grande grandma, ojú orórì great grandpa, ojú orórì great grandma ẹ̀ẹ́rì. Ṣùgbọ́n ẹni tán ó tọ́kọ́lé sẹ́kọ̀ọ́ bí wọ́n bá sin sínú ilé ọ̀hún ọjọ́ kọjọ́ táwọn ọmọ ẹ̀ bá fẹ́ talé wọ́n wó okú ẹ̀ kú ńbẹ̀, egun lásán ló kù wọ́n lọ kó bò mí. Àdìsá tí mo tún wá rí lẹ́kọ̀ọ́ ò ní wípé
àwọn ibi tí wọ́n fi ṣe burial ground tí wọ́n sanwó tí wọ́n sin àwọn èèyàn sí, lo and behold bọ́lọ̀ ń bá ṣe ń lólówó tàbí tó kù yín jókòó àgbà, I mean bẹ́ẹ̀ ṣe ń sin lẹ ṣe ń rẹ́ cement sórí ẹ̀, lẹ ṣe ń lẹ táìsì, lẹ ṣe ń lẹ mábùmọ́ nǹkankan, ilẹ̀ fi lè padà rí bẹ́ẹ̀rì yín ń bẹ̀ fọ́dún mẹ́wàá fọ́gbọ̀n ọdún. Ṣùgbọ́n ẹ̀yin kàn lọ sí burial ground, ẹ sanwó fún wọn, ẹ sìnkú lẹ̀ dẹ̀rọ yèpẹ̀ bó lásán, ẹ fi ilẹ̀ bẹ́ẹ̀, ẹ fi ilẹ̀ dìgbà díẹ̀ ni because àwọn burial ground Èkó ti kún. Kí wá ni wọ́n ń ṣe? Àwọn òkú tó ti pẹ́ ń bẹ̀ wọ́n ó wú jáde, pósí ó ti di yẹ̀pẹ̀, òkú ó ti jẹrà, egungun ni ó kù ń bẹ̀, wọ́n á wá kógun egungun wọn yẹn, wọ́n á kú sí ẹ̀gbẹ́ fẹ́ǹsì. Egun dáàdì ẹ nìyẹn o, egun mọ́mì ẹ nìyẹn o, egun dáàdì mọ́mì ẹ, egun dáàdì dáàdì ẹ, egun mọ́mì ẹ, egun mọ́mì dáàdì ẹ, ó nìyẹn náà kó sẹ́gbẹ́ kan. Ìran yẹn ti parun láíláí nìyẹn. Ìwọ náà Èkó lọ wà yìí, bó bá kú bẹ́ẹ̀ Èkó náà wọ́n ó sin ọ sí. Problem ẹlòmíì ni pé torí pé wọ́n ti kọ́lé sékòó, especially àwọn tọ́jọ́ mọ̀lú òkè. Èmi ò bá advice àwọn tọ́jọ́ mọ̀lú òkè kí kálukú padà sílé. Ìlú yín dahoro, ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé, ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú ló jẹ́ pé Fúlàní ló ń sunú ilé yín, àwọn Haúsá ló ń sunú ilé yín, Ìgbò ló ń sunú ilé yín, àwọn Adẹ́mu, àwọn tí ń gbin ẹ̀fọ́ ló ń sunú ilé yín. Ẹ̀yin gangan tẹ́ ẹjọ́ mu nílé ti béèrè tí ń ṣẹlẹ̀ nínú ilé yín mọ́. So whereas gbogbo àwọn nǹkan yìí ló ń tẹ̀ nínú ìgbésí ayé wa. Lo and behold ọ̀pọ̀lọpọ̀ tó kọ́lé sékòó fi kánran kan òsì àti pọ́njú ni wọ́n wà. Owó ilé wọn dóde kan tó jẹun, aṣọ òpé méjì lọ́rùn, kọ́dún ó parí kí wọ́n gbowó ilé, láàrin oṣù mẹ́ta wọ́n ti ná tán. Ntẹ́mi rò ní pé gbogbo èèyàn bẹ́ẹ̀ wọ́n lè ta lé wọn lẹ́kọ̀ọ́, ilé tá a bá tà lágége, ilé tá a tà lóṣòdì, ilé tá a tà lẹ́gbẹ́dá, tá a tà lákó wọn jọ, tá a tà níṣẹ̀rí, tá a tà ń gàndò, tá a tà lábúlé Ẹ̀gbá, owó lálá tà. Wá gbé kẹ́ ta fẹ́ yà mí o, bẹ́ẹ̀ bá rí ẹ̀yà Yorùbá ẹgbẹ́ yín tó nílò ẹ̀ fún nǹkan pàtàkì. Èmi ọmọ Ìyẹ̀rú Ọ̀kín bí n bá fẹ́ tarú nǹkan bẹ́ẹ̀ ń wó béèrè pé kí ló kọ rẹ, wọ́n sì béèrè ìlú ibi tó ti wá. Bó kọ rẹ ọba ti jẹ mọ́ Yorùbá látòkè délẹ̀. Bó bá fún mi ní Timothy ò lè róore gbà lọ́ọ̀ mi, bó bá fún mi ní Titus ò lè róore gbà lọ́ọ̀ mi, bó bá ń jẹ́ Jacob ò lè róore gbà lọ́ọ̀ mi, bó bá ń jẹ́ Joshua ò lè róore gbà lọ́ọ̀ mi, torí ti mọ̀ wípé ọmọ yín mi ní àjòkú táwọn Joshua gan yanu ọmọ yanu rọ̀kan. So n tí mo gbìyànjú àti sọ ni wípé n ó ti mọ̀ wípé àwọn ará abílẹ̀ lè ń ní lè ta nǹkan fún ọ, ṣùgbọ́n o gbọ́dọ̀ jẹ́ ọmọ Yorùbá. Tẹ́ bá rí pọ́jọ́ ọmọ Yorùbá, ilé tẹ́ bá tà ní 50 million lágége, tẹ́ bá dé ìlú òkè 10 million naira ẹ fi kọ́lé, 40 million naira tó kù ẹ fi ṣe ilé ayé yín, ẹ̀yin náà jadùn ayé kẹ̀ tó kù láyé. Torí pé mo kọ́lé sèkò ni ọ̀jẹ́ kẹ́lómi ò lè lọ bòmí mọ́. Ilé ọ̀ngàn ilé ti di ilé àtijọ́, tọ́lẹ̀tì ti kún, gbogbo nǹkan wọn ó ti di bá mi. Èkó ti dè kó gbẹ̀yìn. So Ọlọ́run ni ó ṣàánú àwa àtẹ̀yìn o, Ọlọ́run nínú àánú ẹ̀ ni yóò dúró tì wá o. Ìran Káàárọ̀ Oòjíire, we have been surrounded by àwọn ẹ̀yà míì. Wọn ò wá fẹ́ jálógun tí wọ́n fi gbalẹ̀ wa, wọ́n penetrate gently, easily and legally. Ẹni tó bá fẹ́ mọ lọ́wọ́ yín ẹ lè gbógun tì o, ẹni tẹ́ ẹ fẹ́ mọ lọ́wọ́ ẹ lè gbógun tì. Ìyẹn àbùkù tó wà nínú intertribal marriage nìyẹn. So Ọlọ́run nínú àánú ẹ̀ yóò tètè jí ẹ̀yin ọmọ Káàárọ̀ Oòjíire kúrò nínú oorun yín. The earlier the better tẹ́ ẹ bá jí, Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Àkàndọ̀rà Awikonko, ẹ̀yin ò ní fòkẹ́ yọ ọmọ bá wí tòní tọ̀la kẹ́ni mọ́ ni ò ní torí ẹ̀kọ́ jáwọ́. Ẹni tí ó talẹ̀ fún Ìgbò lọ́la yóò ta, bí bá ti ń gbọ́ mi pé ẹ máa tan rẹ̀, Yorùbá wo ló lè sanwó rẹ̀, ìwọ máa tan rẹ̀ ń tiẹ̀ ńgbà tó ònílẹ̀ tí bá bẹ ònílẹ̀ ò ṣe ní pé á mọ̀ talẹ̀ ẹni tó bá wù mí ní talẹ̀ mi fúrúrúrú. Wàhálà ilé ayé tiẹ̀ ni repercussion ẹ̀ ìwọ náà ni ó dé bá kìí ṣèmi. Lágbára Ọlọ́run wà pẹ̀lú wa o. Ìran Yorùbá ò ní dẹni àná o, àní dẹrú nílẹ̀ bàbá wa o. Ẹ like, follow page mi lórí Facebook Awikonko television, ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV. Ẹni nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹ já sọ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣàlẹ̀ Káàárọ̀ Oòjíire òní wọ́mi o, orílẹ̀-èdè lẹ̀ Káàárọ̀ Oòjíire òní dàrú, ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mìnìmìnì, àjùwàṣe o.
ìtẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club Worldwide ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ní àkàndá ọ̀rọ̀ Awikonko ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá ẹgbẹ́ tó ń gbé àṣà àtiṣe Yorùbá lárugẹ ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọngbọ́n fún àkàndá ọ̀rọ̀ Awikonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé. Àǹfààní wà láti darapọ̀ mọ́ wa ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan ẹ lè pè wá ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí +234-8053270136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +17048912729. Awikonko Development Fans Club Worldwide ilé aláyọ̀ nílé wa.